Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà nation. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, gángan ti sọ ò, kùtùkù ti wù. Ṣé ẹ rojú mi dáadáa ṣá? Because camera yẹn ṣe bákan bákan. Ẹ bá mi lò bẹ́ẹ̀. Gángan sọ kùtùkù wù o. President Bola Ahmed Tinubu àti Elrufai. Ó ga jù. Elrufai fẹ́ jápa kúrò Nàìjíríà. Ọba nílògo èrè àdí ò lè lọ. Ẹ̀yin ìyá mi tẹ̀jẹ́ ká kọ́kọ́ jọ gbọ́ news yẹn, trending news tó rèdí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí a bá ń sọ fún yín wípé àwọn olóṣèlú Nàìjíríà àárín gbogbo wọn máa dàrú. Ẹ gbọ́ mi, àárín gbogbo wọn máa dàrú pátápátá. Nítorí ìdí èyí, àwọn ọmọ Yorùbá tàtà, àwa tá ń pè fómìnira ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ a ṣera wa lọ́kan. Ẹ jẹ́ a dúró gírí báyìí sórí ẹsẹ̀ wa. Ẹ jẹ́ ká ṣe ara wa ní ọ̀kan. Ká ba lè dé ilẹ̀ lérí wa. Ká ba lè jagun àjàyè. Ká ba lè bọ́ lóko ẹrú. Òun ló délẹ̀ yìí. Ta ló bìlífù wípé Elrufai ó lè sọ ọ̀rọ̀ burúkú yẹn ní ìta gbangba sí President Bola Ahmed Tinubu? Ta ló bìlífù wípé wọ́n lè order emergency arrest fún Elrufai? Kábíyèsí Elédùmarè ọba tó bí aró. Emergency arrest. Òun ni wọ́n fún Elrufai o. Wípé kó lọ arrest ẹ wá emergency. Kí ló ń ṣẹlẹ̀? Tá bá sọ fún yín pé ló ti ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tá nígbàgbọ́ nínú òmìnira ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ a ṣera wa lọ́kan. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, bá play video fún yín sí kẹ́yìn náà fetí ara yín gbọ́. Kẹ́ fojú ara yín wo bó ṣe lọ nílé agodo nílùú Nàìjíríà. Kó tó wá di pé máa play video, ẹ máa wo pé bo ní Lady K wà, ṣọ́ọ̀bù mi náà ni mo wà o. Ọ̀tẹ̀ tí lébi kọ́ mo ní ṣọ́ọ̀bù pọ́n fi mí sí ṣọ́ọ̀bù yóò dá. Ṣọ́ọ̀bù ọ̀gá mi Elédùmarè, òun ni mo wà o. Torí Elédùmarè lọ̀gá tèmi. Ṣọ́ọ̀bù ọ̀gá mi ni mo wà o. Ẹ wo àwọn body cream, relaxer lóríṣiríṣi, àwọn nǹkan tẹ́ lè fi ṣe irun yín, gbogbo ẹ̀ ló wà bí. Ẹ wo ẹni tí tẹ́ bá fẹ́ àwọn sample ni mo kó sí showroom bí. Ẹ máa wí pé mọ́tò lọ, ẹ bí mọ́tò ṣe lọ inú showroom ni mo wà yìí. Sample òun ló wà bí báyìí. Ẹni tí tẹ́ bá ti fẹ́, mo ti ní kẹ́ máa bọ̀ ní Lady K African Store, kí ṣaṣọ nìkan ni mò ń tà. Gbogbo jẹ́ olùwà. Ẹ wo ẹ̀yin tẹ́ fẹ́ ra rice ọ̀fadà, rice ọ̀fadà ti wà. Gbogbo ẹ̀yin mọ́ bìbí tẹ́ wá rice ọ̀fadà, ó ti wà. Gbogbo oúnjẹ pátápátá ló ti wà báyìí sí, títí dórí ẹ̀wà olóyin wà, olótù wà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pando yam lọ́lọ́kọ̀ òjọ̀kan ní size by size. Ní pando yam, sẹ̀mó náà lóríṣiríṣi. Tẹ́ bá fẹ́ sẹ̀mó vita, ẹ bá bọ̀ wá sí Lady K African Store. Tẹ́ bá fẹ́ sẹ̀mó baba gold, ẹ bá bọ̀ wá sí Lady K African Store. Tẹ́ bá fẹ́ sẹ̀mó honeywell, ẹ bá bọ̀ wá sí Lady K African Store. Tẹ́ bá fẹ́ Indomie kátó, ẹ mọ ètò. Tẹ́ bá wọlé ẹ bá Indomie bẹ́ẹ̀ bíbà. Mo sì máa ṣe fídíò gbogbo ẹ̀ tí mo sì máa post ẹ̀, mo sì yá àárẹ̀ ìjọjà lọ́wọ́ ni. So ẹni tí tẹ́ bá ti fẹ́, ẹ máa bọ̀ wá sí Lady K African Store. Ṣé ti gbọ́? Ojú òní tí yìí tó bá jẹ́ ẹran náà ni, bó jẹ́ jáde, ó wà ní Lady K African Store. Ẹ já play video. Ẹ má bínú pé mo sáré polówó ọjà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Ẹ wá bá mi ra ohun tí mò ń tà. Àwọn body cream tó wà pa tí ò ní basket yìí jẹ́. Attempted arrest of Malam Nazir Elrufai, the former governor of Kaduna State and the former minister. According to reliable sources, Malam Nazir Elrufai got to the Nigerian Nnamdi Azikiwe International Airport all the way in Abuja, and he was accosted by some security operatives who wanted to pick him up. Luckily for him, although he stood his ground, telling them that he is a former governor and a former minister, that if the security operatives, even if the president wants to, arrest him for any reason, they should send him an invitation, not to come and bundle him out of the airport. His supporters, according to the same sources, stood their ground as well, saying that we will never allow you to take Nazir Elrufai away. As you can see from the video you're going to see shortly, the shenanigans of Nigeria and the rascality. I'm not against, watch the video first. Listen, nobody, not even the president, will say I have to do anything. It's a free country. If you want a letter, if you want to invite me, invite him and then you will.
I'm his chief of staff. Hey! He's our leader. Nothing will happen. Well, these are part of the reasons I continue to clamor for change of political leadership in Nigeria because of too much rascality. I'm not against the government of the day making any lawful arrest. But hey, what does it take the government of the day or the Nigerian security agencies to write an invitation to invite a suspect, to invite anybody? The reason for his attempted arrest is not known yet to the public. But what will it take the government of Alhaji Bola Ahmed Tinubu? What will it take the IG of police? What will it take the whatever, the defense headquarters to write an invitation letter to Malam Nazir Elrufai until he didn't honor that invitation? We still remember the case of Yahaya Bello of Kogi State. How many times he was invited by EFCC, he never showed up under the government of Alhaji Bola Ahmed Tinubu. So when we talk about selective justice system in Nigeria, it boils down to the rascality that we continue to criticize constructively in this very channel. And that is why we need a man that is detribalized, a man with track record that will respect due process in Nigeria. I'm not against the police or the DSS arresting anybody for misappropriation of public fund, for any form of rascality that is against the law, but it has to follow due process. We are not animals. We are not living in animal kingdom. It's a common practice in this part of the world, Nigeria, that you will be in your house. Security agencies will just barge in the night and whisk you away, such that your family will not even know where you are. Hey, Nigeria matter. Long. Many of you saw the jokes that was made by Trevor, that the comedian that hosted the last 68th annual Grammys Award. The expensive jokes he made about the president of the United States of America, Mr. Donald J. Trump. Was he arrested? Was he bundled? Was he harassed? He was not. Donald Trump made it clear that he should get his facts ready, that he's going to let his lawyers do their job. That is how to live in a sane society. We encourage hooliganism and rascality too much in this country. Yes. That is what hurts me so much. That people's fundamental human rights are not respected. I am not siding anybody or protecting anybody. I know there is a lot of criminality going on in Nigeria, but we still have to follow due process. We still have to follow the rule of law in doing all of these things. Well, I sincerely hope that Nigeria gets better, but I don't see it getting better under this APC-led administration because the rascality is just too much. And as Elrufai said it previously, that he believes that he will soon be arrested. Good and fine, but let the right thing be done. I'm not saying police does not have any right to arrest anybody anytime. With court warrant, with arrest warrant and all of that, the security agencies can go ahead to do that. But when there is no warrant, no invitation, and then you bundle people, to me, it's one of the rascalities we are talking about. Yes. Well, anyways, we will not stop until we see Nigeria get better. And at this point, I'll allow you guys to be the judge. Don't forget to let me know what you think in the comment section and share this video. Hey, yabe baba bi. Ṣé ti rojú ayé lóde. Ẹ wá sọ fún mi, ṣé ibi tẹ́mi lọ́nu fídíò yìí rè ibẹ̀ ni lèmi fẹ́ sọ̀rọ̀ sí yìí o. Nígbà tí wọ́n ní kó lọ arrest Elrufai ní airport, ó fẹ́ travel ni o. Bóyá ó ti mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ló ṣe fẹ́ jápa. Ó wá kó gbogbo àwọn cabinet ẹ̀. Ó kó wọn sẹ́yìn. Àwọn yẹn ló pariwo wípé we will not gree, you are our leader. Elrufai dé pẹ̀lú kan nínú àwọn tó ṣe kíni tó ń ṣiṣẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọlódò dẹ. Elrufai pẹ̀lú ẹni tí bàbá Tinubu mo ṣe program kan nígbà kan bí lè rántí topic tí mo fi sí program yẹn bọ́ mi bá lọ wá. Tí bàbá Tinubu sọ wípé Elrufai
I love you so much. You go nowhere. Elrufai ti go mọ́ Baba Tinubu lọ́wọ́ báyìí. One of Baba Tinubu backbone in the political aspects. Òun ló ti bọ́ mọ́ bàbá lọ́wọ́ yìí o. Báwo ni Baba Tinubu ṣe fẹ́ ṣe? Ọmọ Yorùbá tàtà. Àsìkò yìí la gbọ́dọ̀ come together. Ká sit at the table. Ká gba orílẹ̀-èdè Odùduwà. Nigeria is not going to work. This 2027 election coming, I can bet it with anybody wípé kò ní rọgbọ. Because with this embarrassment, harassment, tí wọ́n fún Elrufai ní airport, àwọn ohun àtàwọn Fúlàní àwọn ọ̀sẹ̀gbé títí ẹ̀, they will pay back Baba Tinubu. Hear what he's saying. Only even the president cannot arrest me. The same thing Gumi was saying. It shows that these are the people that owns Nigeria. These are the people that are terrorizing people in Nigeria with the power they have. It has shows. Gumi always say it in its interview. Ẹ má bínú bó mi ti di òbò dẹ̀ fẹ́ sọ ìbò díẹ̀. So wọ́n máa gẹ́ra bí jẹ́ bàbá rọ́bù sọ̀rọ̀. Ẹnu la fi sọ̀rọ̀. La fi bí. Ibo ti block. Gumi always say it pé Baba Tinubu pé no president can arrest me. The same thing. Elrufai too. Tóun náà sọ wípé even the president cannot arrest me. Can you imagine? Who are you? Tí o bá ṣẹ̀, president will order immediate arrest fún ẹ. Tó bá rí nǹkan tó wà pàjáwìrì, tó dẹ̀ ti rí traces wípé maybe you want to jack out of the country. For example, look at what happened to him. Ó fẹ́ arrested nínú airport. Why? Tó fi fẹ́ arrested nínú airport. Who give the order? Tí ó bá ṣe wípé something is fishy. Ṣọ́ máa ní kó lọ arrest ẹ̀ wá. Ó ní wọ́n fún òun invitation letter. Wọ́n pé òun wọ̀ bóun sọ anything. Ọkọ̀ dédé lọ ka mọ́ airport ni. Látara pé bí àwọn ọmọ kò fẹ́ japa. Ẹ wá wo ọgbà wọn ìsọ̀gbè tí wọ́n tẹ̀lé. Gbogbo wọn máa pawọ́ pọ̀. Wọ́n á ṣe mítì lé Baba Tinubu lórí. Wọ́n á fi gímù Baba Tinubu fọ fèrè. Ọmọ Yorùbá tàtà. Ṣé ẹ rí mi dáadáa? Ẹ jí ẹ má sùn. Ẹ má jà gọ́ra wa. Ẹ jẹ́ dúró gidigba. Ẹ jẹ́ ká dúró. 2023 ó bọ́ mọ́ ọ̀tá wa lọ́wọ́. Wọ́n ṣe election. Ẹ jẹ́ ká wà lákọ̀bí ìbọn. 2027 tọ́lọ́ bá sọ ipá sìkò ti tó. Baba Tinubu, ẹ má joyè lórí kunkun. Ẹ má kú sáwọn pípọ̀ ìlọ́rùn. Kẹ́ kú sí orílẹ̀-èdè Oòduà. Ó máa buyì kú yé ju kẹ́ kú as president of Nigeria lọ. President of Nigeria lè kú tó gan kó bẹ̀rẹ̀ sí ní ka ìsùn sí yín lẹ́sẹ̀ tí wọn ò fi ní ọ̀nà òkú yín mọ́ ní Nàìjíríà títí ayé àìnípẹ̀kù àmì. Òkú MKO Abiola wọ́n ṣe ọ̀nà ẹ̀ o. Buhari wọ́n ọ̀nà ẹ̀ bó ní Buhari wèrè nìyẹn tiẹ̀. Yar'Adua wọ́n ṣe ìrántí ẹ̀ sí dáadáa nílùú Nàìjíríà. Buhari wọ́n gbé ṣépè ní àtúkútúkú ẹ̀ lọ́jọ́ ilé ọ̀run. Ẹ̀yin fúnra ara yín ẹ má jẹ́ kó kọ rẹ́kọ́ọ̀dù tó máa wọ́ọ̀sì ju ti Buhari lọ. Kọ́ mà kọ́ fún yín ẹ wá ra ohun tí Lady Keita. Ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dádì mi. Owó rẹ̀ o. Ẹ wá bá mi ra ọjà. Àwọn cream lóríṣiríṣi. Àwọn ọṣẹ ìwẹ̀ lóríṣiríṣi. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdí ọṣẹ ìwẹ̀ white secret ó wà. Ẹ̀yin tẹ́ bá ní ìdí ọṣẹ ìwẹ̀ clinic care ó wà. Ẹ̀yin tẹ́ bá ní ìdí ọṣẹ ìwẹ̀ lóríṣiríṣi ọṣẹ ìwẹ̀ ló wà bíbà. Títí lórí Carotone soap, Caro white soap àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tura soap, dúdú oṣù àti àwọn tó tún jẹ́ wípé carrot ló fi ṣe wọ́n. Ó kó bíbà lóríṣiríṣi including hair cream. I have hair cream. Àwọn hair cream tó dáa tó máa jẹ́ kí irun yín kó grow. Look at it. Eléyìí ò ṣe hair cream lóyìnbó. Ṣé hair cream tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi? Gbogbo èyí tí irun yín bá re jẹ létetí bíi ti tèmi. Ẹ máa lò ó. Ṣé irun tó bá túbọ̀ jẹ́ kí irun re jẹ létetí? Tí èèyàn bá máa dé fìlà jù. Tí èèyàn bá máa wé scarf jù. Bó yẹ ṣe notice ni. Òun ló máa jẹ́ kí irun kó re jẹ báyìí. Létetí òun ló máa ń la ìtetí irun. So gbogbo èyí tí irun yín bá máa ń lá létetí ẹ wo. Hair cream tẹ́ bá lò lélẹ̀. Ajẹ́bi iná tó confirm. Eléyìí tẹ́ bá gbọ́ hair treatment tó dáa. Òun lélẹ̀. Very good hair treatment. Òun ni hair cream tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi. Ẹ̀yin tẹ́ bá nìdí ẹ kàn sí mi. Mi ìfẹ́ bẹ́ẹ̀ ni púpọ̀ o. Mo kàn kó wọlé díẹ̀ ni o. So ẹ̀yin tẹ́ bá nìdí ẹ gbá mi láago. Àwọn hair cream lóríṣiríṣi. Another product náà tún lélẹ́yìn náà. Hair booster lè nǹkan tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi. Àwọn hair booster. Gbogbo àwọn hair cream tí mo ti ẹ̀ ní. Àwọn hair booster ni mo ní. Àwọn hair cream tó máa boost àwọn irun yín. Bákan náà ẹ̀yin tẹ́ bá ní dark knuckle. Àwọn oil tẹ́ lè lò.
fún dark knuckle gbogbo ẹ̀ ó wà lóríṣiríṣi mo ní wọ́n bí báyìí mo láwọn cream owó nìyí ẹ̀yin tọ́wọ́ yín bá dúdú lẹ́gbẹ̀ẹ́ kan tó pupa lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọ́ìlì tẹ́ bá lò láti fi ṣí gbogbo black spot yẹn gbogbo ẹ̀ ló wà àwọn relaxer tẹ́ bá fi ṣe I have so many things ẹ wo owó ni carrot oil lélẹ̀ carrot oil fún ẹni tó bá fẹ́ kí skin òun kó ṣe kíni kó jáde síta ẹni tó bá fẹ́ kí skin rẹ̀ kó ṣe kíni kó di gbẹ̀gbẹ̀gbẹ̀ ó ti yẹ yín kó jáde kó flash dáadáa carrot oil tẹ́ bá lò lélẹ̀ ajẹ́bidán tó confam ni ẹ̀yin tẹ́ bá nìdí ẹ̀kọ́ sí mi any country bàbá yín sẹ́ẹ̀dì ẹ̀ sí kò síbi tí mi kì í sẹ́ẹ̀dì ọjà sí pẹ̀lú sùúrù ó máa débẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà bákan náà àwọn fìlà lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ̀yin mọ́mì mi ẹ wá ra fìlà àsìkò tútù làwà ẹ bá yẹ kó tútù rọ sí yín létí àwọn fìlà tó fine mo ní wọn lóríṣiríṣi fìlà ó wà àwọn tó gèlè lóríṣiríṣi ó wà owó ní àwọn tó gèlè lóríṣiríṣi kọlọkọlọ gbogbo ẹ ló wà bí ìtẹ bá ti fẹ́ ẹpẹlẹ díkè ọjà kú bíbá yìí kódà tí bá finú store yìí ẹ wò gbogbo ọjà jọ sílẹ̀ lẹ́ẹ̀dí báyìí sí because kò tí sí chef tí bá fi tò wọ́n tẹ bá wo àwọn chef tí mo fi tò cream yìí kò sí bíbá ìtẹ́lẹ̀ aṣọ ni mo bá fi tò nínú store náà but mo ní láti rọ gbogbo aṣọ yẹn sílẹ̀ lẹ̀ mo gbé chef wá sí bíbá kí wá fi sí thank God all the cloth ó wà nínú cc nylon ni wọ́n wà kò ṣe nǹkan tó lè dọ̀tí mo kọ́ ra tò wọ́n sẹ́yìn ilẹ̀ẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ní tí máa fi order fún chef tí máa fi tò àwọn chef yẹn wọ́ àwọn chef tí mo lò nílé yẹn ó wọ́ gan àwọn ohun tí nílé ẹ̀dẹ̀ mo fẹ́ra bí ìfẹ́ra wẹ̀ àwọn ilé ìbọn so it's very very expensive so tí bá ti get ẹ̀ máa tún ṣe gbogbo fídíò review gbogbo àwọn nǹkan tá a ní ẹ bọ̀ pé yes ó ta lẹ́nu ọ̀gá mi ti kọ́ jáde ọ̀gá mi kò dé ọba àwọn ọba kò dé kìnìún ẹ̀yà Júdà kò dé alágbádá ọlá kò dé ẹ̀rù jẹjẹjẹjẹ tó mi gbó kìjìkìjì tó mi gbogbo àwọn ọ̀tá mi tó wà lọ́dọ̀ Dúpẹ́ Onítìrì tó fi sọ wípé mi kọ́ mo ní store pé wọ́n fi mí síbẹ̀ ni ẹ̀rù jẹjẹ yẹn ti kó dé o ẹ̀jẹ̀ wá bá mi rà o ọ̀gá mi ti kó dé sí mi lọ́rùn ẹ̀yẹ wá bá mi rà kí n lè ṣe kí n lè tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi pé tó ọ̀gá iṣẹ́ o èmi náà ti yọ ìrètí tèmi bẹ́ẹ̀ o ẹ wá bá mi ra ohun tí mo ta tẹ bá rí ojú mi báyìí ó wù ní bọ̀bọ̀bọ̀ ẹ wá ra ohun tí mo ta ojú òní tí ẹ̀ ní dáàbò ọwọ́ aṣọ wà lóríṣiríṣi aṣọ òde o bọ̀tà ní àwọn aṣọ ṣẹ́ńtà àwọn aṣọ máa dé báyìí mo fẹ́ kó o gba aṣọ yẹn wọlé lẹ́ẹ̀kan náà ni but mi ò bí mo lè ṣe bẹ́ẹ̀ bọ̀ because wọ́n ti ẹ̀ tí ì ṣe half ṣàwọn tó ṣì wà lẹ̀ bá tètè kó wọlé kó lè bá ìtúnu àwẹ̀ gbogbo àwọn tó máa rajà àtọ́mára aṣọdún ìtúnu àwẹ̀ ẹ wo ẹ trust me ó máa ta lẹ́nu gba àwọn aṣọ tẹ́ máa rà àwọn aṣọ tó gbá ski tó mú yes tó bá jẹ́ àwọn tàti nílẹ̀ iná ni ẹ trust ọjà wà aṣọ wà lẹ̀ ẹ má wulẹ̀ dúró de tó bọ̀ láti Nàìjà ẹ pè kájọ ṣe fídíò kan kí display àwọn ọjà fún yín skirt and blouse wà gown wà kaftan wà búbú wà ẹ̀yin dádì náà ẹ̀yin dádì ẹ wá bá mi rajà ẹ máa ní lady kí o display ọjà ọkùnrin kò display ọjà ọkùnrin tó bẹ́ẹ̀ kí n ra aṣọ dé ẹ̀yin dádì mi ẹ̀yin náà máa yọ bí ọjọ́ ẹ máa wọṣọ ẹ má yẹ kó jẹ́ àwọn mọ́mí nìkan lọ́mọ máa sexy ẹ̀yin náà sexy ẹ look good ẹ wá bá mi rajà bàbá dáadáa ní gbogbo yín bàbá lálùbáríkà tí màá dé gbogbo yín pẹ́ ẹ wá ra ohun tí mo tà ẹni tó bá dẹ̀ fẹ́ ra spiritual product ẹ dira o ayé ò gba sùúrù o ẹ lo àwọn nǹkan ṣẹ́gun ẹ lo àwọn nǹkan gbogbo nìṣẹ́ arọ́bí ẹ lo àwọn nǹkan back to sender àwọn nǹkan ẹ̀yọ́nú ẹ lò lóríṣiríṣi ẹ̀yin tó bá dé àwọn spiritual product ẹ pẹ̀lẹ́ díkẹ́ ìfẹ́ olúwa ṣe ó wà nílẹ̀ bíbà bí o sùn bí o wo bẹ́ẹ̀ ni tẹ bá rí gbígbà bí tójú bí yọ bòbòbòbò àìsàn ní àwẹ̀ àtàdúrà ẹ wá ra iṣẹ́ tó confam kẹrí ti tóbi ìyanu Ọlọ́run àdúrà gbogbo wa gbà ojú òní tiwa Jésù Olúwa wa àmì lórúkọ Jésù ẹ bá mi subscribe sí YouTube channel mi èyí tẹ bá láwọn èèyàn Canada ẹni kan patronize Lady K kò síbi tí mi ò lè send ọjà sí ẹjọ ṣàánú mi ojú òní tí ìyá bàbá mi rà o wá bàbá mi rà o kọ́gà mi tún lè máa kó wọlé ọ̀gá mi á dẹ̀ máa súre fún gbogbo yín gbogbo èyí tẹ̀ bá mi rajà ọ̀gá mi á súre fún yín ọ̀gá kan ṣoṣo tí mo ní tí ò pé méjì tí ń ṣe Jésù Kristi ọmọ Ọlọ́run á bá mi máa bùkún fún yín ẹ máa ráàánú gbà ọ̀dọ̀ yá máa là ìyá máa wọ ọdún ayé yín ẹ má gbàgbé pé ẹja gbígbẹ wà o mo lẹ́ja gbígbẹ o Thailand fish wà stock fish wà ẹja oríṣi méjì tó kù tá a nílẹ̀ nìyẹn but a bá tún máa ní ẹja báyìí a máa ní lóríṣiríṣi afẹ́ nítorí iṣẹ́ ẹja márùn this time around tẹ́ja bá máa dé but for now oríṣi ẹja méjì òun la ṣì nílẹ̀ báyìí ló kù nílẹ̀
I need the other one bọ̀ sórí ìṣẹ́já méjì ló kù lẹ̀ then bákan náà edé lálá ó wà irú ẹ̀gúsí lílọ̀ gbogbo ẹ̀ wà èlùbọ́ ọṣù ti dé èlùbọ́ gẹ̀dẹ̀ ó ti ya pa pado yam tó fàì dáadáa ó ya pa tapioca gbogbo ẹ̀ double blessing ọ̀gá mi ti kó wọlé ẹ wá bá mi rà Jésù Olúwa wa àbí ó dàbọ̀.